Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa níbi tí ẹ ti ń wò wá tẹ̀dẹ̀ tí ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé ọ̀dọ́bìnrin tó yan eré sísá láàyò tó ti wá di gbajúgbajà káàkiri àgbáńlá ayé báyìí, ìyẹn Tobi Amusan. Tobi Amusan, ọmọ ìlú wo ni Tobi Amusan? Kí ni àpèjà orúkọ Tobi Amusan? Báwo ló sì bẹ̀rẹ̀ iléèwé? Àwọn iléèwé wo ló lọ? Báwo ló sì bẹ̀rẹ̀ eré sísá gan-an tó fi wá di gbajúgbajà káàkiri àgbáńlá ayé báyìí? Ọmọ ìlú wo ni? Ọmọ ìpínlẹ̀ wo ni? Ọmọ orílẹ̀-èdè wo ni Tobi Amusan? Àwọn àmì ẹ̀yẹ wo ni Tobi Amusan ló ti gbà nídìí iṣẹ́ eré sísá lórí ọ̀dàn? Báwo ni Tobi Musa gan, báwo gan ló ṣe kàǹkà tó nídìí iṣẹ́ eré sísá lórí ọ̀dàn? Àwọn nǹkan tá a fẹ́ ṣàlàyé fún yín rèé láti jẹ́ pé káwa náà ká kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nípa ìtàn ìgbésí ayé Tobi Amusan, ká lè fi kọ́gbọ́n, ká tún lè fi kọ́ àwọn ọmọ wa tí wọn náà ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀, láti jẹ́ pé ká mọ̀ wípé ẹ̀bùn tí èèyàn bá ní kí èèyàn má fi pamọ́, torí pé ẹ̀bùn èèyàn báyìí a máa lànà fún èèyàn tí èèyàn ò fi dẹni gíga lágbàńlá ayé. Ẹ̀bùn tí Tobi Amusan, ẹ̀bùn eré sísá tó ní, òun náà ló sọ di gbajúgbajà káàkiri àgbáńlá ayé báyìí, tó fi wá di ẹni tí àwọn gómìnà, ààrẹ orílẹ̀-èdè káàkiri àgbáńlá ayé tó fi di ẹni tí wọ́n ń kí, tí wọ́n ń kì, tí wọ́n ń yìn pé ó kú iṣẹ́ takuntakun nídìí iṣẹ́ eré sísá lórí ọ̀dàn. Ó yá, ẹ jẹ́ ká lọ kájọ gbọ́, kájọ wo ìtàn ìgbésí ayé Tobi Amusan. Nípa ìgbésí ayé Tobi Amusan, Tobi Amusan, ṣùgbọ́n tí àpèjá orúkọ rẹ̀ ń jẹ́ Olúwatóbilọ́ba Ayọ̀mídé Amusan, eléyìí tí ó ṣe àṣeyọrí tó lágbára, tó làmìlaka láìpẹ́ yìí níbi ìdíje eré sísá ọlọ́gbọ̀nrangandan ti World Athletic Championship ti ọdún 2022 tó wáyé láìpẹ́ yìí. Tobi Amusan ó ní ó jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n, 25 years òun náà ni Tobi Amusan bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ọjọ́ 23 oṣù kẹrin ọdún 1997 òun ni wọ́n bí Olúwatóbilọ́lá Ayọ̀mídé Amusan nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ogun lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun ni wọ́n ti bí Olúwatóbilọ́lá Ayọ̀mídé Amusan tí ọ̀pọ̀ mọ̀ sí Tobi Amusan. Tobi Amusan lọ sí ilé-ìwé Our Lady of Apostle Secondary School Ìjẹ̀bú Òde gẹ́gẹ́ bí ilé-ìwé secondary tó lọ. Lẹ́yìn ìgbà tó lọ, tó jáde kúrò ní ilé-ìwé Our Lady of Apostle Secondary School tó wà nílùú Ìjẹ̀bú Òde, ó tẹ̀síwájú, ó lọ sí ilé-ìwé gíga ìyẹn University of Texas láti lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. Láti kékeré òun náà ni a gbọ́ wípé Tóbilọ́ba ti fẹ́ràn láti máa sá eré, tó sì ti máa ń ti àti kékeré kópa nínú eré sísá láti ilé ìwé rẹ̀. Ní ìtẹ̀síwájú lájẹ́ pé kí Tobi Musa kọ́ mọ́ káàárẹ̀ kó sì lè tẹ̀síwájú lẹ́nu ẹ̀bùn tí Olódùmarè tó fi jíǹkí rẹ̀, ìyẹn ẹ̀bùn eré sísá. Ó tẹ̀síwájú, ó sì ti kópa ní ibi àìmọye àwọn ìdíje eré sísá ní ìpínlẹ̀ Ogun, lórílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Bákan náà ó ní Tobi Musa ló ti gba àmì ẹ̀yẹ lóríṣiríṣi káàkiri àgbáńlá ayé níbi eré sísá. Eléyìí tí ẹ̀ka eré sísá tí Tobi Musa tó yàn láàyò ó ní eré sísá tó ní 100 meters, 100 meters. Òun náà ni Tobi Musa ló yàn láàyò, ló fẹ́ràn láti máa kópa lọ́pọ̀ ìgbà. Ẹ jẹ́ á tẹ̀síwájú ká sọ díẹ̀ lára àwọn àmì ẹ̀yẹ tí Tobi Musa tó ti gbà lórílẹ̀ Nàìjíríà, ní ilẹ̀ Áfíríkà àti káàkiri àgbáńlá ayé. Lára àmì ẹ̀yẹ tí Tobi Musa tó ti gbà gẹ́gẹ́ bí ẹni tó làmìlaka
nídìí eré sísá òun náà ni national finals ti National Sports Festival lọ́dún 2018 National Sports Festival 2018 ó sì kópa di national final tí ó wáyé nígbà náà ó sì gba àmì ẹ̀yẹ níbi ìdíje eré sísá ti National Sports Festival tó wáyé ní ọdún 2018 bákan náà ìdíje ti Commonwealth Games tó wáyé ní Australia ní ọdún 2018 ó kópa níbẹ̀ ó sì gba Gold Coast ìyẹn níbi ìpele 100 meters bákan náà nínú ìdíje ti Commonwealth Games tó wáyé ní Australia ní ọdún 2018 náà ó gba Gold Coast ìyẹn ní abala 4x100 meters relay ó tẹ̀síwájú o lára àwọn àmì ẹ̀yẹ tí Tobi Musa tó ti gbà gẹ́gẹ́ bí ẹni tó perégedé nídìí eré sísá òun náà ni níbi ìdíje eré sísá kan tó wáyé tí wọ́n pè ní All Africa Games tó wáyé bákan náà ní ọdún 2015 Brazzaville ní ọdún 2015 ó gba àmì ẹ̀yẹ nípa ẹ̀ka ti 100 meters bákan náà lọ́dún 2019 ní Rabat ó gba ti 100 meters ní ẹ̀ka ti 100 meters ó gba àmì ẹ̀yẹ Rabat bákan náà lára àwọn àmì ẹ̀yẹ tí ọmọbìnrin yìí tó ti gbà òun náà ni African Championship tó wáyé ní ìlú Àsàbà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2018 ní ẹ̀ka ti 100 meters bákan náà ó gba àmì ẹ̀yẹ ó sì kẹsẹ̀ járí níbi lẹ́ka ti 4x100 meters relay lọ́dún 2018 bákan náà níbi ìdíje eré sísá ti African Championship tó wáyé nílùú Àsàbà lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà eléyìí tó wá jẹ́ pàpàǹbarì báyìí tí ó fi wá di ẹni tó tàn kárí ayé tí gbogbo ayé ń gbọ́ tí gbogbo ayé ń wò tí gbogbo ayé fẹ́ mọ̀ nípa rẹ̀ báyìí òun náà ni Tobi Musa ló ti kópa níbi ìdíje eré sísá ti World Athletic Championship ti ọdún 2022 tó sì kópa tó perégedé tó sì fi gbọ̀rọ̀ jẹ́gà níbi ìjíde tó sì fi gbọ̀rọ̀ jẹ́ka níbi ìdíje ọ̀hún ní báyìí ọmọ náà ti wá di ẹni tí àwọn tí wọ́n làmìlaka tí wọ́n jẹ́ gbajúmọ̀ àwọn olóṣèlú àwọn adarí lórílẹ̀‐èdè nílẹ̀ Áfíríkà àti lórílẹ̀ Nàìjíríà tí wọ́n ń kan sáárá sí tí wọ́n sì ń kí báyìí lára àwọn gómìnà tí wọ́n ti kan sáárá sí Tobi Musa nípa àṣeyọrí tó ṣe láìpẹ́ yìí òun náà ni àtìrí gómìnà ti ìpínlẹ̀ Delta ti ìpínlẹ̀ Niger bákan náà láti rí gómìnà ti ìpínlẹ̀ rẹ̀ gangan ìyẹn ìpínlẹ̀ Ogun ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ó ti kan sáárá sí ó ti kí ó sì ṣàpèjúwe Tobi Musa gẹ́gẹ́ bí ọmọ tó ṣe é fi yangàn tó sì ṣe é fọwọ́ rẹ̀ gbàyà wípé ìpínlẹ̀ Ògùn òun náà ni Tobi Musa ló ti wá ní báyìí àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ oríṣiríṣi èrò tí wọ́n mọ̀ àti ohun tí wọ́n gbọ́ tí wọ́n nímọ̀ nípa rẹ̀ nípa Tobi Musa gbajúgbajà eléré orí ọ̀dàn tí ó ti wá di ìlú mọ̀ọ́ká báyìí ẹ̀yin náà ẹ jẹ́ ká mọ èrò tiyín ká mọ ohun tẹ́ ẹ mọ̀ nípa Tobi Musa ẹ jẹ́ ká gbọ́ látẹnu yín ẹ dẹ̀ má gbàgbé láti bá ní subscribe sí kànnì yìí kó lè máa kárí ilé kó lè máa kárí oko kẹ̀dẹ̀ bá ní share rẹ̀ kó lè bá rìn jìnnà dáadáa tẹ́ ẹ bá ti wá share rẹ̀ tẹ́ ẹ dẹ̀ ti subscribe ẹ má gbàgbé láti tẹ notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa mọ̀ nípa àwọn fídíò tá a bá ti ń mú wá sórí ìkànnì Otasansan TV lórí YouTube ẹ má gbàgbé pé ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2022 tá a wà yìí òun náà ni Otasansan TV ó máa pé ọdún 5 tá a ti bẹ̀rẹ̀ tá a ti wà ní orí YouTube tá a ti ń dábẹ́ ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òrè tá a dẹ̀ ti ń mú oríṣiríṣi àwọn fídíò tó kọ́ni lọ́gbọ́n tó kẹ́ni lẹ́kọ̀ọ́ tó fúnni lóye tó fúnni nímọ̀ láti mú wá sí ojú ìwòran yìí níkànnì Otasansan TV lórí YouTube ẹ má wàá gbàgbé o ààyè wà fẹ́yìn náà lájẹ́